Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Dr. Ọlálékan Sàlámì yín náà ni. Iṣẹ́ kan ni mo fẹ́ kọ́ wa. Iṣẹ́ náà àwọn jagunjagun ni wọ́n máa ń lò nílẹ̀ Yorùbá láyé àtijọ́. Ogun kí wá ni iṣẹ́ náà máa ń ṣe? Òun ni a lè pè ní Agbero àbí ká pè ní Isora Agbero. Bá bá fẹ́ ṣe ogun yìí, ẹ jẹ́ ká wá ìsasùn tuntun ẹyọ kan. Ẹ wá yẹ ká wá ewé bombomu èyí tí ò lójú mẹ́jọ. A mú mẹ́jọ nínú ewé bombomu yìí, a tò sínú ìsasùn yìí. A jẹ́ kí àwọn ewé náà a jẹ́ kan kọjú sókè. A wá wá orí ọká tó láṣẹ lẹ́nu, a gbé sórí ewé bombomu mẹ́jọ náà. A fi òdìdí àtàrí kan, a fi sí lẹ́gbẹ̀ẹ́. A wá kó ewé bombomu mẹ́jọ míì. A kò lè lórí, a jẹ́ káwọn ilé kan sojú dé, kan kẹ́yìn sókè. A wá jò. Tá bá ti jò tán, ẹ jẹ́ ká fi gbogbo ẹbu yìí, ẹ jẹ́ ká fi fọ́kọ̀ mu lẹ́ẹ̀kan náà. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, bí èèyàn bá fẹ́ la nǹkan mọ́ wa lójijì, ọwọ́ ntọ̀n yóò yọ sínú ni. Irú ẹni bẹ́ẹ̀ tó bá gbọ́wọ́ sókè, kò ní lè gbé ọwọ́ yẹn kó fi lù wá. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ó máa bi mí pé kí ni ẹ̀rọ ẹ̀? Kò ní ẹ̀rọ kankan. Kì í ṣe pé títí láéláé ni nǹkan náà ò fi ṣe ẹni yẹn. Tó bá ti di pé a kúrò ńbẹ̀, ọwọ́ ẹni yẹn á wá sílẹ̀. Orúkọ tèmi ò yàtọ̀, Dr. Ọlálékan Sàlámì, Aláàfin ìṣẹ̀ǹbáyé yín náà ni. Ẹ̀yin Yorùbá, Yorùbá kì í ṣe àwọn tó ń fa wàhálà, ṣùgbọ́n Yorùbá ó máa ń múra sílẹ̀ níjọ́ tí àwọn tó ń fa wàhálà tán bá fẹ́ kọlù wá ni. Yorùbá kì í ṣe oníjàgídíjàgan, bẹ́ẹ̀ ni kì í ṣe ìran tó máa ń yọ àdá yọ ọ̀bẹ, ṣùgbọ́n Yorùbá máa ń lo àwọn nǹkan ìbílẹ̀ àwọn baba ńlá wa láti dáàbò bo ara wa ni. Fún àǹfààní ẹni tí ò bá mọ ẹni tó ń sọ̀rọ̀, Dr. Ọlálékan Sàlámì, Aláàfin ìṣẹ̀ǹbáyé ni, President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ tí a dárúkọ yìí a dá sílẹ̀ nítorí pé ká lè máa kọ́ ara wa ní nǹkan ìbílẹ̀ ni. Ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà láti ibikíbi tó bá wà, ó lè darapọ̀ mọ́. Kì í ṣe ẹgbẹ́ orí social media lásán. Ẹgbẹ́ ta rẹ́gísítà pẹ̀lú ìjọba ni. Kì í ṣe ẹgbẹ́ oníbọn, onígò, aládàá, ṣùgbọ́n ẹgbẹ́ pé gẹ́gẹ́ bá ṣe jẹ́ ọmọlúàbí, àwọn nǹkan ìbílẹ̀ tiwantiwa ká máa fi dáàbò bo ara wa. WhatsApp number mi, ẹ bá mi sọ̀rọ̀ níbẹ̀ pé kí ni account number ẹgbẹ́ náà láti lè darapọ̀. 5,000 ni àti registration àti ID card gbogbo ẹ̀ 5,000 naira ni. WhatsApp number mi ni 08028565188. Ọ̀pọ̀lọpọ̀ ló ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí lórí YouTube tán ti darapọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló gbọ́ lórí TikTok tán ti darapọ̀. Àǹfààní wà fún wọn náà láti darapọ̀. Kò síbikíbi tó wà tó ti lè darapọ̀. Ṣáà ti jẹ́ ọmọ Yorùbá.